ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tá nínú ẹ dúró láíláí bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láíláí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ dídú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní olúwa ṣeun tànú ẹ̀dó láíláí àdúpẹ́ lọ́wọ́ gbójú ọkàn tán wo ètò ohun olúwa ètò mọ́ wá látẹnu yá àdúrà abániṣẹ́ jp láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi Ilẹ̀ Àánú ní ìlú nàìjíríà níbí tá ń darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò tẹlifíṣàn ní ìlú UK láti iléeṣẹ́ rédíò nàìjíríà níbí
tá a darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù a ò ní gbèrè tìjú wọ́n fàyè ọ̀fẹ̀ṣù ò ní bà wá. ìwé ìjẹ́jọ́ là ń dágbére púpọ̀ ẹja pẹ̀lú lórí ètò ohùn olúwa ṣeun táànù ẹ̀dó lẹ́lẹ́ ó fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. adúpẹ́ kì í ṣe pa lágbára kódà kì í ṣe pa àmọ́ ṣe a ò gbọ́n ọlọ́run alààyè ló fún wa lórí ọ̀fẹ́ a mọ̀ lóore o adágbò ògo àti ọlá padà sí ọ̀dọ̀ rẹ lórúkọ Jésù. Olúwa tẹ́wọ́ gbà á wọ́n dàlú wa láyà ọlọ́run ṣàánú fún wa wọ́n lò ṣe wọn nínú ayé wa. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ní bẹ́ẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lẹ̀ tẹ̀dẹ̀ wò kó mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà rẹ̀ abániṣe yìí mo fẹ́ bá sọ̀rọ̀ kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 070 5784 2311 070 5784 2311 fóònù nọ́mbà wa kan nìyẹn. ìkejì ní 080 3853 92 42 080 38 53 92 42 nọ́mbà yìí ni mo fẹ́ pè ní ìjẹ́jọ́ tó dàbí pé a ò tún tètè rántí ẹ̀ mọ́. kóhun Olúwa ti bẹ̀rẹ̀ náà ní ẹ jẹ́ ká gbé bíbélì wa ẹ bá mi sọ fún gbogbo àwọn ènìyàn ẹ bá mi share rẹ̀ fún gbogbo àwọn ọkàn ètò àmọ́jọ́ wo ètò ohùn Olúwa. bàbá mi Adébáyọ̀ Adéwùmí mo ti rí yín ti pẹ́ àtìyá mi náà Ọláyẹmí Adéwùmí màmá mi Ẹ̀bùn Odúwọlé gbogbo yín ni mo ti rí ó ti tójọ́ mẹ́ta lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹ já mọ́ darapọ̀ ẹ bá mi pé àwọn àyànfẹ́ ẹ bá mi sọ fún àwọn ènìyàn wípé ètò ohùn Olúwa ti ṣe kíni ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. kí ló tí mo mú wá fún wa ní ọ̀sán yìí òun náà ni ọwọ́ agbára. tá a bá ń sọ pé ọwọ́ agbára àwọn mìíràn fi ọwọ́ agbára mú ènìyàn sìn ọwọ́ náà ni àwọn ènìyàn míì ń lo ọwọ́ agbára ipò àti ọlá tí wọ́n nílé ọmọnìkejì lórí ọwọ́ agbára báwọn ṣe lo tiwọn nìyẹn. ṣùgbọ́n ọwọ́ agbára kan wà tí wòlíì Èlíṣà tó lò àtòun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wò ní ọ̀sán yìí. ọwọ́ agbára èyí tí wòlíì Èlíṣà lò láṣẹ kínni láti lè fa àáké jáde ẹ̀rí lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. ó sì sí ní ọwọ́ agbára tí kálukú ní tí ó ń lò ẹ̀rí pé tí wòlíì Èlíṣà lò yẹn rí pọ́ níyì ó dẹ̀ ní ọlá kódà ó wọnú ìwé bíbélì mímọ́ tí gbogbo ènìyàn dẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀. ọwọ́ agbára tó yẹ ká ní nìyẹn kì í ṣe pé ká ní ọwọ́ agbára láti jẹ́ pé mo lágbára láti lè fìyà jẹ ènìyàn mo ní agbára láti lè ti ènìyàn mọ́lé mo ní agbára láti lè bà ti ènìyàn jẹ́ mo ní agbára láti lè ṣe kíni láti lè bi ènìyàn wò. ọwọ́ agbára báyẹn kò dáa nítorí pé kíni ọwọ́ agbára tó fògo fún Ọlọ́run ló yẹ kí èmi àti kó ṣe kíni ká ní ká dẹ̀ máa lò. ẹ jáwọ́ òwe àwọn ọba 2 King a ó rí ibi tí wòlíì Èlíṣà tó ti lo ọwọ́ agbára yìí ó lò ó níyì nítorí pé bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n lọ tọrọ àáké yìí ni wípé àwọn fẹ́ fi géègì láti fi pa àgọ́ tí wọ́n lè máa ṣe kíni tí wọ́n yóò máa dúró sí tí wọ́n yóò máa ti ké pe Ọlọ́run tí wọ́n yóò máa fi ibẹ̀ ṣe ìsinmi nígbà tán bá káàkiri tán ṣe ìrànṣẹ́ káàkiri tán láti fi pa àgọ́ tí wọ́n yóò máa ṣe kíni máa dúró sí. ẹ̀rí ohun tí wọ́n tún tọrọ tí wọ́n lọ yá ẹni tí wọ́n lè yá lọ́wọ́ rẹ̀ wọ́n ṣáà padà fún ìdí táwọn ọmọ Èlíṣà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ fi